Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé yín ga, a ṣe yín lọ́ba, a dúpẹ́ o fún àánú àti ojú rere tí a rí gbà o láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù ìkẹwàá. Ìyìn àti ọlá ni fún orúkọ yín o fún àánú tí kò wọ́pọ̀ yìí àti oore tí kò wọ́pọ̀ yìí. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàánú wa, olùfẹ́ wa o, olùrànlọ́wọ́ wa, ọba tó dẹ̀ mí wá sí, ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere o, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti wọ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àìkú ọjọ́ kẹfà oṣù kẹwàá. Àkòrí tí a gbéyàwó lé ní sọ wípé àwọn àdúrà tó léwu. Àwọn àdúrà tó léwu. Àwọn àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá. Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá. Kí èmi kí ó lè mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ àti alábàápín nínú ìyà rẹ nígbà tí mo bá fara mọ́ ikú rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé àwọn ọba kejì orí ìkẹsàn-án dé ìkejìlá àti orí ìkẹtàdínlógún títí dé ìkẹrìn àti orí ìkẹtàlélógún títí dé ìkẹrìnléníogún. Ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ìkejìlá. Ó sì ṣe nígbà tí wọ́n kọjá tán ní Èlíjà wí fún Èlíṣà pé béèrè ohun tí èmi yóò ṣe fún ọ kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ o. Èlíṣà wí pé èmi bẹ̀ ọ́ jẹ́ kí ìlọ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi. Òun sì wí pé ìwọ béèrè ohun tí ó ṣòro, ṣùgbọ́n bí ìwọ bá rí mi nígbà tí a bá gbà mí kúrò lọ́wọ́ rẹ yóò rí bẹ́ẹ̀ fún ọ, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ kò ní rí bẹ́ẹ̀ o. Ó sì ṣe bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń sọ̀rọ̀ sí kíyèsí kẹ̀kẹ́ iná àti ẹṣin iná ó sì láàrin àwọn méjèèjì. Èlíjà sì bá àjàgòkèrè ọ̀run. Èlíṣà sì rí, ó kígbe pé bàbá mi, kẹ̀kẹ́ Ísírẹ́lì àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Òun kò sì rí i mọ́. Ó sì já aṣọ rẹ̀ mú ó sì fà wọ́n ya sí méjì. A ó tún lọ ka ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ó sì ṣe, ó gòkè láti ibẹ̀ lọ sí Bẹ́tẹ́lì. Bí ó sì ti ń gòkè lọ ní ọ̀nà, àwọn ọmọ kékeré jáde láti ìlú wá, wọ́n sì fi ṣe ẹlẹ́yà. Wọ́n sì wí fún un pé gòkè lọ apárí, gòkè lọ apárí. Ó sì yí padà, ó sì wò wọ́n, ó sì fi wọ́n bú ní orúkọ Olúwa. Abo gbéárìn méjì sì jáde láti inú igbó wá. Wọ́n sì fa 42 ya nínú wọn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ní ìtẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi nípa àwọn ìpele àdúrà, màá dójúlé àwọn àdúrà tó léwu lónìí. Àwọn àdúrà kan wà tó léwu nítorí pé ohun tí yóò ṣẹlẹ̀ á lẹ́yìn tí Ọlọ́run bá dáhùn àdúrà yìí yóò léwu. Èyí jẹ́ nítorí pé ẹni tí a fi fún ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ò gbé béèrè púpọ̀. Ìwé Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Àdúrà sí Ọlọ́run kí ó fi àmì òróró yàn ọ́ kí ó sì fún ọ ní ẹ̀bùn ẹ̀mí jẹ́ àdúrà tó léwu. Bí ìfàmì òróró yàn rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni ọ̀tá rẹ yóò ṣe máa pọ̀ tó. Nígbà tí o bá ka ìwé Onídàájọ́ orí ìkàndógún, ìwọ yóò rí bí Sámsónì ṣe jẹ́ alágbára tó. Ẹ̀wẹ̀, nínú àwọn Onídàájọ́ orí ìkẹrìndínlógún, ìwọ yóò rí bí agbára náà ṣe léwu tó. Ìdí nìyí tí mo fi máa ń fi gbogbo àkókò àsìkò tó kojú òṣùwọ̀n láti gbàdúrà fún àwọn ọmọ mi tí ó jẹ́ ajíhìnrere. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé wọn àti àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé ìfàmì òróró yàn máa ń mú wọn hàn sí ọ̀tá. Ó máa ń mú wọn hàn sí àwọn ọ̀tá. Wọ́n sì nílò ìdáàbòbò. Àwọn ẹni ìfàmì òróró yàn wọ́n máa ń ní ọ̀tá o. Ọ̀tá wọn máa ń le nínú
ìwé àwọn ọba kejì orí ìkíní ẹsẹ̀ ìkeje dé ìkarùndógún. Ọba rán àwọn ọmọ ogun 150 láti lọ mú Èlíjà ẹ̀wẹ̀. Nínú ìwé àwọn ọba kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹrìndínlógún. Nígbà tí ọba fẹ́ mú Èlíṣà, ẹni tí ó ní ìlọ́po méjì ìfàmì òróró yàn, ó rán gbogbo àwọn ọmọ ogun àwọn ìpele ọlá àti ọlá wá. Ó wà tí o bá béèrè lọ́wọ́ Ọlọ́run, ó sì fún ọ, yóò sì ní àtúbọ̀tán tó léwu o. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé Ọlọ́run kì í fún àwọn ènìyàn kan ní gbogbo nǹkan o, nítorí ó mọ̀ pé agbára wọn ò ká. Gẹ́gẹ́ bí Èlíṣà, tí o bá béèrè fún ìfàmì òróró yàn ní ti Ọlọ́run tí ó sì fi fún ọ, ahọ́n rẹ kò lè rí bákan náà mọ́ o. Pẹ̀lú ahọ́n rẹ ó lè bùkún fúnni, pẹ̀lú ahọ́n rẹ ó sì lè pa. Nínú ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Èlíṣà sọ̀rọ̀ ègún tó wà lórí Jẹ́ríkò láti ìran dé ìran, ó sì pòórá. Bákan náà ó gégùn sórí àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ 42, wọ́n sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dára láti béèrè fún ohun ńláńlá, ṣùgbọ́n nígbà tí o bá béèrè bẹ́ẹ̀, rántí ìwé Númérì orí 20 ẹsẹ̀ 1 dé 12. Mósè ti darí àwọn ọmọ Ísírẹ́lì fún 40 ọdún, ó ṣe àṣìṣe kan o. Ọlọ́run sì wí pé kò ní bá wọn wọ ilẹ̀ ìlérí nítorí àṣìṣe náà. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti máa gbàdúrà fún àwọn aṣíwájú wa ní gbogbo ìgbà, pàápàá àwọn aṣíwájú wa nípa ti ẹ̀mí, agbára tí wọ́n nílò láti wòsàn. Ó sì lè pa agbára tí wọ́n ní lọ́wọ́ wọn láti wòsàn. Agbára náà tún sì lè pa o. Nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 5 ẹsẹ̀ 1 dé 11, Ànáníà àti Sàfárà ta ilẹ̀, wọ́n sì mú owó tó kéré sí iye tí wọ́n ta ilẹ̀ náà wá fún Pétérù. Ẹ̀tàn náà mú ẹ̀mí wọn lọ o. Agbára lè bùkún, ó lè pani o, ó lè wo nísàn, ó lè sọni di aláìsàn. Rí i dájú pé ipá rẹ ká kí o tó máa béèrè fún agbára o. Nínú ìwé àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 17, àwẹ̀ Námánì mọ́ nínú gbígbọ́ràn sí ìtọ́ni Èlíṣà. Gíásì di adẹ́tẹ̀ nípa ọ̀rọ̀ mìíràn o láti ẹnu ẹnìkan náà. Kókó ọ̀rọ̀: rí i wípé a ti yà ọ́ sí mímọ́ nínú Kristi kí o tó máa béèrè fún agbára ńlá lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi, Olúwa jọ̀wọ́ o, má jẹ́ kí n ṣe agbára lò. Fún mi ní oore ọ̀fẹ́ o, nígbà tí mo bá béèrè fún agbára ńlá, oore ọ̀fẹ́ láti darí agbára náà yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn ní o. Ó dàbọ̀.